A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ti fi àṣẹ léde lánàá láti fi ṣe ìdáwọ́kọ̀ fún àjọ elétò ìdìbò INEC láti má gba gbogbo àbájáde ìpàdé gbogbogbò National Convention tí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ń gbèrò rẹ̀ kí ó wáyé ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọjọ́ 15 àti 16 oṣù kọkànlá. Adájọ́ James Omotosho ni ó fìdí ẹ̀ múlẹ̀ nínú ìdájọ́ rẹ̀ wípé PDP kọ̀ àti tẹ̀lé àwọn òfin tó ṣe kókó lábẹ́ òfin lórí ìgbésẹ̀ tí ó yẹ kí wọ́n gbé kí wọ́n tó lè ṣe àgbékalẹ̀ irúfẹ́ ìpàdé bẹ́ẹ̀. Bákan náà ni adájọ́ Omotosho ní àwọn ẹ̀rí tí INEC ṣe àgbékalẹ̀ ṣe àfihàn wípé ìpàdé kankan ò wáyé ní àwọn ìpínlẹ̀ tí èyí sì ṣe lòdì sófin. Adájọ́ Omotosho fi kún wípé bíbọwọ́ lu ìwé àkíyèsí notice ẹgbẹ́ tí alága gbogbogbò ṣe láìsí ti akọ̀wé tàpá sí àṣẹ tí ó sọ ìwé àkíyèsí wọ̀nyí di òfútù fẹ́ẹ̀tẹ̀. Adájọ́ ṣàlàyé wípé PDP kọ̀ àti tẹ̀lé àṣẹ ìwé àkíyèsí ọlọ́jọ́ 21 síwájú ìpàdé 21 day notice. Adájọ́ tọ́ka wípé àìtẹ̀lé àwọn òfin wọ̀nyí ti fa ewu fún ìpàdé gbogbogbò ẹgbẹ́ bí ilé-ẹjọ́ ṣe gba PDP nímọ̀ràn kí ó ṣe ohun tí ó bá tọ́ kí wọ́n tó tẹ̀síwájú nínú ètò ìdìbò. Bákan náà ni ó pa á láṣẹ kí àjọ INEC láti má tẹ́wọ́ gba àbájáde ìpàdé wọn kankan títí wọ́n á fi tẹ̀lé òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Chief of Air Staff CAS Air Marshal Sunday Anele ti bu ọwọ́ lu ìyànsípò àwọn ọ̀gálọ́gàá tuntun àti adarí káàkiri ẹ̀ka iléeṣẹ́ ológun ojú òfurufú NAF gẹ́gẹ́ bí àlàyé láti ọ̀dọ̀ adarí ìròyìn Air Commodore Eyman Ejodame. Ìyànsípò yìí jẹ́ ara ìgbésẹ̀ láti mú kí iṣẹ́ wọn túbọ̀ yá kánkán kí ó sì tẹ̀lé ìlànà òfin. Adarí tuntun ó ṣàlàyé wípé ìgbésẹ̀ yìí ṣe pàtàkì láti lè ṣe àlékún ìgbìyànjú wọn lórí ààbò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Lánàá ni iléeṣẹ́ ìfọpo Dangote fìdí àfojúsùn wọn múlẹ̀ láti máa pèsè epo bẹtiró àti dísù lóòrèkóòrè láìsí ìdíwọ́ jákèjádò orílẹ̀-èdè pẹ̀lú epo tí wọ́n ń pèsè lójúmọ́ tí ó kọjá iye tí ọmọ orílẹ̀-èdè nílò. Alukoro iléeṣẹ́ Dangote Anthony Chejina sọ lánàá ní ìpínlẹ̀ Èkó wípé ìdásílẹ̀ iléeṣẹ́ ìfọpo wáyé látàrí ìpòǹgbẹ àti ṣe àtìlẹ́yìn fún ẹ̀ka agbára kí ó dúró déédéé pẹ̀lú ìgboyà ará ìlú. Chejina sọ èyí látara ìbẹ̀rù wípé ó ṣeéṣe kí àlékún ìdá 15 nínú ọgọ́rùn-ún 50% bá epo bẹtiró àti dísù tí wọ́n kó wọlé láti òkè òkun. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀tọ̀ọ̀tọ̀ ní ààrẹ gbogbogbò fún ẹgbẹ́ alágbàtà epo IPMAN Alhaji Abubakar Mangadi ti sọ lánàá wípé àlékún owó yìí kò tó ohun ọmọ Nàìjíríà ń làágùn lé lórí. Ó ní òfin yìí wáyé láti fi dẹ́kun kíkó epo wọlé láti òkè òkun kí àǹfààní lè wà fún àwọn tí wọ́n bá fẹ́ ṣe ìdásílẹ̀ ibi ìfọpo lórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Kebbi ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn afurasí adàlúrú ti jí igbákejì agbẹnusọ ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Kebbi Alhaji Muhammad Samaila Bagudo gbé ní ìjọba ìbílẹ̀ Bagudo. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ CSP Nafiu Abubakar ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde òní ọjọ́ Àbámẹ́ta. Abubakar ní ìṣẹ̀lẹ̀ yìí wáyé láàrin aago 8 kọjá 20 ìṣẹ́jú alẹ́ àná bí àwọn agbébọn tí wọ́n dì hámọ́ra ogun ṣe ya wọ ìlú Bagudo tí wọ́n sì jí aṣòfin gbé ní kété tí ó parí ìrun ìṣáì tó ń lọ ilé rẹ̀. Alukoro ọlọ́pàá ní láti ìgbà náà ni àwọn ti dá òṣìṣẹ́ ọlọ́pàá síta títí kan àwọn ológun láti mú àwọn ajínigbé wọ̀nyí kí wọ́n sì rí igbákejì agbẹnusọ gbà kalẹ̀ láì fi ara pa. Abubakar fi kún wípé kọmíṣánná ọlọ́pàá Bello Sanni ti ṣe àtẹnumọ́ ìpinnu ẹkùn wọn àti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn olùgbé káàkiri ìpínlẹ̀ bí ó ti rọ ará ìlú kí wọ́n wà lójúlalá kan fi ń ṣọ́rí kí wọ́n sì máa ṣe àtìlẹ́yìn fún ọlọ́pàá àti àwọn agbófinró yòókù kí àlàáfíà lè jọba ní ìpínlẹ̀. Ìwádìí sọ di mímọ̀ wípé àwọn ajínigbé wọ̀nyí kò tíì sọ ohun wọ́n fẹ́ gbà. Bákan náà ni ìjọba ìpínlẹ̀ kò tíì fi àtẹ̀jíṣẹ́ léde lórí ìṣẹ̀lẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti àgbà amòfin Fẹ́mi Fálànà ti bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ ilé wíwó tó ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ Èkó àti ìlú Àbújá bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní ìrúfin, ìṣelòdì sófin àti ìtàpá sí ẹ̀tọ́ ọmọnìyàn lórí ohun ìní. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ètò iléeṣẹ́ amóhùnmáwòrán Arise ní Fálànà ti tẹnumọ́ wípé kò sí gómìnà, mínísítà tàbí onípò olóṣèlú ní Nàìjíríà tí ó ní agbára láti dá nìkan pàṣẹ kí wọ́n máa wó ilé, kò ní fi ṣe irúfẹ́ ẹ̀sùn tí ó lè jẹ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Fálànà, ìjọba ìlú Àbújá àti tìpínlẹ̀ Èkó ni wọ́n gbé ìgbésẹ̀ tako òfin lórí ilé tí wọ́n ń wó tí ó ti sọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹbí di aláìnílélórí. Àgbà amòfin ní kí irúfẹ́ ìgbésẹ̀ yìí tó lè wáyé, ìlànà òfin wà láti tọ̀. Òfin fi ààyè gba kí wọ́n kọ́kọ́ fi àkíyèsí nótìsì ránṣẹ́, gbọ́ ẹjọ́, tẹ̀lé ìlànà ilé ẹjọ́ kí ilé wíwó tó lè wáyé. Àgbà amòfin yìí bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ mínísítà ìlú Àbújá Nyesom Wike tí ó pàṣẹ kí wọ́n wó ilé àti ìjọba ìpínlẹ̀ Èkó tó fòru ọ̀gànjọ́ lọ wó ilé ní Òwòrò-Ìṣòkí, ìpínlẹ̀ Èkó, bí ó ti ṣe àpèjúwe ìgbésẹ̀ méjèèjì ní ìṣelòdì sófin. Ó ní gbogbo àwọn tí wọ́n sọ di aláìnílélórí yìí ni wọ́n máa rí ìdájọ́ òdodo gbà. Fálànà kérora wípé àwọn òṣìṣẹ́ ìjọba kan burú ju ìjọba ológun lọ, àbí báwo ni wọ́n ṣe máa wó ilé mọ́ọ̀yàn lórí níbi wọ́n ti ń sùn, fi tajútajú sí wọn lójú, ẹ sì ní ẹ̀ ń gbé òfin ró láìjẹ́ wípé a wà ní Gaza. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọmọ ẹgbẹ́ Board of Trustees BOT ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP Bọ̀dé George ti sọ̀rọ̀ lórí ìdájọ́ ilé-ẹjọ́ tí ó fòpin sí ìpàdé ẹgbẹ́ National Convention tó ń bọ̀ lọ́nà. Ìròyìn jábọ̀ wípé lánàá ni adájọ́ James Omotosho láti ilé-ẹjọ́ gíga ìlú Àbújá figi gún ìpàdé ẹgbẹ́ tí ó yẹ kí ó wáyé ní ọjọ́ 15 àti 16 oṣù kọkànlá ní ìlú Ìbàdàn. Nígbà tí ó ń fèsì, George ní ìyàlẹ́nu ńlá ni ìdájọ́ yìí jẹ́, ó sì léwu fún ìjọba tiwantiwa Nàìjíríà, bí ó ti ṣe ìkìlọ̀ wípé ó lè fi àpẹẹrẹ burúkú lélẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ó ní ó yẹ kí ẹgbẹ́ òṣèlú ní àǹfààní àti yanjú rògbòdìyàn àárín ẹgbẹ́ wọn láìjẹ́ wípé ilé-ẹjọ́ dá sí i, àyàfi bí ó bá fi ojú hàn gbangba wípé ìtàpá sí òfin wà. George ní àsìkò ti tó fún adájọ́ láti yọ irun àti ẹ̀wù rẹ̀ darapọ̀ mọ́ òṣèlú, bí ó ti rọ adájọ́ àgbà CJN àti ìgbìmọ̀ adájọ́ NJC kí wọ́n sọ̀rọ̀ lórí ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní ìdájọ́ tí ó lè dá wàhálà sílẹ̀. Ó ní adájọ́ kì í ṣe olóṣèlú, ojúṣe wọn ni láti túmọ̀ òfin, kì í ṣe láti yọnusọ sí ìṣèjọba ẹgbẹ́ òṣèlú. Èyí ń wáyé bí mínísítà ìlú Àbújá Nyesom Wike ṣe ìkìlọ̀ wípé òun kò ní gbà kí ẹnikẹ́ni lo òun fún ìdúnàdúrà lórí fàákájà tó ń lọ láàrin ẹgbẹ́ òṣèlú PDP. Wike ṣe ìkìlọ̀ yìí níbi ó ti ń fi ẹ̀hónú rẹ̀ hàn lórí fàákájà tí ó ti ba ẹgbẹ́ jẹ́, bí ó ti tẹnu mọ́ ìdí láti padà sí ìlànà òfin. Ìkìlọ̀ yìí wáyé lánàá ní ìlú Àbújá níbi ìpàdé pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́. Mínísítà ní gbogbo àwọn táwọn ń jà lónìí kì í ṣe fún ti ara wọn, ṣùgbọ́n kí PDP lè dúró lórí ìdájọ́ òdodo, pín-ire láre àti ìbọ̀wọ̀ fún ìlànà òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.